Hello. Hello, ẹ ká kuma. Báwo ni káàárọ̀ láti bí o? Orí ètò ni mo wà o. Orí ètò ni mo wà o. Yes, ma. Okay. Ẹ ká kuma. Báwo ni? Jọ ṣé o ní time fún wa bóyá bí 2-3 minutes. Ṣé o lè spare wa? Kò sí problem. Okay, o ṣe ọkọ mi. Jọ ṣé orí voice note kan tí wọ́n gbé káàkiri tó sọ wípé Muyideen challenge pé agreement pé tó wà láàrin wa àti òun nígbà tó ń ká ẹ pẹ̀lú Pastor Adémọ́lá Amusan. Mo kí lórí sọ sí ọ̀rọ̀ yẹn. Mo rí náà. Mo rí. Mo dẹ̀ ń wò pé èèyàn gbọ́dọ̀ take action lórí ẹ̀ náà. Okay. Bọ́rọ̀ yẹn dẹ̀ ṣe jẹ́ báyìí ni. Àwọn period kan wà tí Pastor Gabriel, Àgbàlá Gabriel, Pastor Adémọ́lá Amusan, wọ́n sọ fún mi pé kí ló dé tí mi tẹ̀ wá ọkọ mi lọ láti jọ ẹ pé kí n tẹ̀ mọ́ ibi tó ń gbé ibi tó wà pé láti jọ ẹ pé ó yẹ kí n tẹ̀ pé ṣáàkìjọ ń sọ̀rọ̀ ni pé a lot of things like that. Wọ́n á rò lọ́kàn pé báwo mo jẹ fẹ́ ṣe ẹni tí mi mọ́ ibi tó ń gbé ẹni tí mi mọ́ ibi tí mo lè wá lọ. The next thing náà ni kí n kọ́kọ́ put across to him kí n kọ́kọ́ wò bóyá a gbé o. From there ni màá fi mọ bí mo ṣe lè locate. Mo pè for like 15 times. Even àwọn missed calls yẹn ó wà lórí phone as an evidence. Mo pè kò gbé. So bó ṣe wá di ìrọ̀lẹ́ ẹ̀mí ẹ̀ ṣáà ní kí n pè níbi past 6 nírọ̀lẹ́ bí mo ṣe wá pè ní ó wá gbé. Ó wá ní mo ní báwo ni everything ọjọ́ mẹ́ta ṣáájú ń wá gbogbo lé ń kọ́ ṣára lè. Mo ní bọ̀ petition tí o kọ lọ sí Òṣogbo zone 11 petition 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní each department tó kọ against Àgbàlá Gabriel. Mo ní bọ̀ Àgbàlá Gabriel orí náà jọ ṣe wá náà. Orí náà ṣe wá kò yẹ kó jẹ́ pé bí la fi máa sú man of God yẹn pé ìwà tó wù yìí ò dà. Ó ní petition òun mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ o petition òun kọ́ lòun kọ́ oníwọ̀kọ́. Mo ní tá a lọ bẹ̀ tí wọ́n sọ pé wọ́n ló kọ́ ó lè parúrọ́ eléyìí. Mo rò pé kò sí bẹ́ẹ̀ láwọn human rights ẹ̀ tó máa ń fún update tó máa ń sọ̀rọ̀ sí lẹ́nu láti sọ̀rọ̀. So ó wá lóun á pè mí padà. So bó ṣe di bíi 10:30 to 11 ní tẹ̀sí sùn mo ṣàrètí kọ́ọ̀lẹ̀ wọlé bí mo ṣe wá gbé ni. The next thing tó dẹ̀ máa sọ fún mi ní pé nígbà tẹ́mi tẹ̀ sọ̀rọ̀ pé òun lọ pọ̀ petition pé ṣé mi ti gbàgbé agreement tó wà láàrin wa ni nígbà tí Àgbàlá Gabriel Pastor Adémọ́lá Amusan tó ń bá èmi sùn. Mo wá ní irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí ó dẹ̀ ń pa irọ́ mọ́ mi láìkú mi. Mo ní látàlẹ́ ìlọ àánú ti ká kúrò lórí ẹ̀rọ. Mo ní bó ṣe wà ẹ́ ò tó ráàánú mọ́. Bí pé gbóná ti ń fojú olóore gúngi ó dẹ̀ ń parọ́ mọ́ mi báyẹn bí mo ti ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí gégùn fún tí mò ń sọ̀rọ̀. The next thing ló kàn cut phone. Bọ̀yá alájẹ́ màmú kan lè rọ̀ yín pé èmi ò bá sọ pé kán play gbogbo fídíò yẹn kí lórúkọ ẹ̀ kán play voice note yẹn délẹ̀ from the beginning to end. Tó wá lè play at least ibi tóun ti sọ̀rọ̀ náà play kán play ibi tèmi náà ti máa sọ̀rọ̀ pé mo ti sọ̀rọ̀ náà. Àbí ẹ̀ understand. Ó yé ni so bí káàkiri bọ́ yẹn dẹ̀ kọ́ lọ́rọ̀ ti bẹ̀rẹ̀ kó play ìbẹ̀rẹ̀ títí tó pé. Agbẹjọ́ ẹnìkan dàgbà òṣìkà ní. Ó yẹ kán lè play ibi tèmi ti sọ at least wọ́n á ṣà. Even kó tó di pé àwọn telecommunications máa bá wa dá sọ̀rọ̀ ẹ̀ wọ́n á gbé proof jáde. Mo expect pé káwọn kan play ẹ̀ délẹ̀. Tí wọ́n bá dẹ̀ kọ̀tọ̀ láwọn play ẹ̀ telecom máa gbé gbogbo ẹ̀ jáde. Ibi tán ti máa lulẹ̀ finally nìyẹn. Mo ga kí ló wá fẹ́ rí sọ sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí. Ní tèmi o èmi Ìbùkún Olúwa ni mò ń sọ̀rọ̀. Tó bá jẹ́ pé látijọ́ tí Muyideen ti kẹnu ìfẹ́ sí mi pé ká máa fẹ́ra wa tá a ti fi ṣe wedding tàbí ṣe títí di sin today is 5th of December 2024. 5th of September 2024. Tó bá jẹ́ pé ọkùnrin mi ó gorí àyà mi láti gbà yẹn títí di sèní lẹ́nu ọ̀ tó rí ìhòhò mi ọ̀ tí Àgbàlá Gabriel rí ìhòhò mi gbèlè ń tàṣe pé wọ́n máa láwọn ó kẹnu bà sùn sí mi kí n má ráàánú gbà láyé títí ayérayé kí gbogbo ọ̀nà dí mọ́ mi pátápátá kí rédèrèdè kó bá mi ní gbogbo ọ̀nà kí n má rí ìjọba àrùn fi ṣeré jẹ níkẹyìn ayé mi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé irọ́ ni Muyideen pa káàkiri lórí ọ̀rọ̀ tó fi ń bá mi lórúkọ jẹ́ káàkiri àánú máa wá mi rí ní gbogbo ọ̀nà àánú á wá mi rí orí ńlá láti orígun mẹ́rin àgbáńlá ayé ìrànlọ́wọ́ ńlá tí mi tiẹ̀ lérò ó máa wá mi rí àánú á dẹ̀ sọ̀rọ̀ á sọ̀rọ̀ fún mi. Ṣé mo tún lè sọ̀rọ̀ fọdá mi? Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Tó bá jẹ́ pé
máa pẹ́ Muyideen bẹ́ẹ̀ ni mà. wípé ó bá sòótọ́ ọkọ kí ni kó ṣẹlẹ̀ sí tó bá tó bá yẹ pé òótọ́ ló sọ àánú àwárí tó bá yẹ pé òótọ́ ló sọ rédèrèdè ò ní ba àánú àwárí ọ̀nà ò ní dí mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ó pa irọ́ ni ìyálájé ẹ mọ ibi tí ègún báìbù tó ti ń jàyàn láti ìbẹ̀rẹ̀ dé òpin tí ó ja gbogbo ìrandíran láti ìran kìíní dé ìran kẹrin yóò já wọn ni torí Ọlọ́run kì í sí lẹ́yìn àbòsí Ọlọ́run dẹ̀ sí lẹ́yìn irọ́ èmi ò tiẹ̀ mọ reason tó yẹ pé ṣe bí wọ́n ní Muyideen ti gba Islam àbí wọ́n ló ti gba Islam ni ẹ jọ̀ọ́ gbogbo mùsùlùmí àgbáyé question ni mo fẹ́ throw sí yín torí ẹ sọ pé ìyàtọ̀ wà láàrin muslim àti kristẹni fine ẹ jẹ́ ká jọ trash àwọn issue kan out báyìí ṣé téèyàn bá gba Islam according to Quran tẹ́lẹ̀ gbàgbọ́ téèyàn bá gba Islam gbọ́ ṣó yẹ kó tún máa pa irọ́ ṣó yẹ kó tún máa sòótọ́ ṣó yẹ ká tún máa rí wọn ní ìdí ìbàjẹ́ ìdí jàgídíjàgan ìdí ìbanilórúkọ jẹ́ èmi expect pé téèyàn bá gba Islam ó yẹ kí ìgbé ayé ẹ̀ kó nítumọ̀ láti bẹ̀rẹ̀ dópin kò yẹ kí wọ́n tún máa bá irú wà báyìí lọ́wọ́ irú ẹni tó gba Islam. mo dẹ̀ tún wá fẹ́ rọ Muyideen náà pé tó bá jẹ́ lóòótọ́ gbogbo mùsùlùmí náà mo sì ń bá sọ̀rọ̀ tó bá jẹ́ lóòótọ́ ni Ọlọ́run Allah tẹ́ ẹ̀ ń sìn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́gànjọ́ òru tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ̀ ń sin Ọlọ́run Allah tó dẹ̀ kún lè ń sìn tó jẹ́ pé lọ́jọ́ àlìkíámọ̀ Ọlọ́run tẹ́ máa jẹ́ fún nìyẹn mo fẹ́ kí Muyideen ó gbé Quran títí ẹ̀ èbí mi gbé bíbélì jáde mo fi búra ó gbé Quran jáde ó gbé Quran jáde ó fi wá búra lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ó gbé jáde báyìí ó ṣí kó wá fi wá búra tó bá dẹ̀ gbé ìwé jáde ọ̀ kó gbé anything jáde kó ní Quran ló ń gbé lọ́wọ́ mo mọ̀ ìpọ́ Ọlọ́run tèmi ń sìn ó wà lẹ́yìn mi digbí tún fọ ni òfìgbà kọ́kọ́ fi mí lẹ̀ ó máa sọ gbogbo ìwé àti dictionary àti anything tó bá gbé lọ́wọ́ ó máa sọ di Quran mọ́ lọ́wọ́ direct kò ń ṣe pé èèyàn kì í ṣẹ̀ṣẹ̀ ṣe ìyẹn kó dẹ̀ jẹ́ pé níbi tí wọ́n máa ń kọjú sí tán bá fẹ́ kírun ó gbé Quran yẹn lọ́wọ́ báyìí kó dẹ̀ kọjú síbi tán ti máa ń wò wọ́n máa ti fẹ́ kírun after tó bá ṣe àlùwàlà tán tó bá fẹ́ kírun ó gbé Quran yẹn ó gbé síwájú báyìí ó dẹ̀ kọjú síbẹ̀ ó fi búra pé tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tó sọ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò ń ṣe lóòótọ́ ni rédèrèdè ayérayé ó máa bá tí tó fi máa kú ni even níbi tó ti lọ mú nígbà tó mú lábẹ́ bíríìjì nínú ẹrọ̀fọ̀ nǹkan tó máa padà ṣẹlẹ̀ sí anybody nínú yín tó bá rí gan wọ́n kànú ẹ̀ because Ọlọ́run kì í sí nídìí ìbàjẹ́ èèyàn Ọlọ́run sí nídìí ìbàjẹ́ èèyàn ó gbé Kùránù ẹ̀ jáde báyìí ó fèsì ibi tí ẹ máa ń kọjú sí ẹ̀yin mùsùlùmí all over the world kó kọjú síbẹ̀ ó dẹ̀ fi búra pé tó bá jẹ́ pé Àgbàlá Gabriel pásítọ̀ Gabriel Adémọ́lá Amusan wọ́n kẹnu bá sùn sí mi àti gbogbo àwọn tó sọ̀pọ̀ tiẹ̀ pátá tí wọ́n ń gbé irọ́ jáde tí wọ́n ń sọ pé Àgbàlá Gabriel bẹ́ẹ̀ mi sùn tí Muyideen bá tiẹ̀ ń parọ́ fún yín tó jẹ́ ní jìbìtì ṣebí Muyideen náà ló sọ fún mímíkì òun lọ́jọ́ kìnìún àná lórí 5 million kí ló dé sọ lórí mímíkì yẹn mọ́ ó ṣe jẹ́ ọ̀rọ̀ Bàsúnlẹ̀ wá sọ tó bá débi òun náà sọ lọ́nà débi àwọn bloggers mi tẹ́ pé ayé ẹ̀ máa ríra dáradára títí ayérayé ni oríṣiríṣi òní bàbá máa ń ṣe pé wípé wọn ò ní gbọ́ mọ́ ṣùgbọ́n sì ń gbọ́ ẹni tó ń gbọ́ ló sì sọ̀rọ̀ tó jẹ́ pé wọn ti ẹ̀kọ́ sẹ́ni tó gbọ́ mọ́ ní káàkiri tó yẹ pé ṣìṣe máa bá ni. ó máa ṣépè lórí show mi màá ní òun break protocol. mọ́mí ìyá alájà má bínú ẹ jẹ́ kí mo máa break protocol for the first time ẹ má bínú mà ó gbà kí n sọ bẹ́ẹ̀ ni ó gbà kí n sọ bẹ́ẹ̀ ni màá break protocol mà ẹ jọ̀ọ́ ẹ má bínú mo máa break protocol ẹ jọ̀ọ́ ẹ má bínú àti Muyideen ni o àti Mufti Manchester mo stand lórí ẹ digbí àti àpò àkọlọ́ọ̀ṣọ́ àti ajígini àti lẹ́gbàá àti Pópóọlá oyè ní kẹrà dáradá òṣì àti Olúṣọlá Yusuf gbogbo yín pátápátá àánú máa ká kúrò lórí yín látòní wọn ò tún gbọ́ yín mọ́ títí ayérayé ẹkún tí mo dá fún ní kọ̀kọ̀ àwọn ọmọ yín pátá àtọkùnrin àtobìnrin àtọkọ àtìyàwó àti gbogbo ìran yín pátá láti ìran ìkíní títí dé ìran kẹrin gbogbo ẹ̀ lẹ́ máa sun ẹkún yẹn ní gbangba ẹ máa sun Ọlọ́run máa já gbogbo yín sí òwò ayérayé
Ọlọ́run àpòsù àwọn Babalọ́lá, Ọlọ́run Olúlànà Babájídé, Ọlọ́run Samsoni Àkàndé Ẹdẹ, Ọlọ́run Timothy Olúwọlé Ọbádàrẹ, Ọlọ́run 1930, Ọlọ́run àwọn bàbá wa, Ọlọ́run Ọlọ́wẹ̀rẹ̀, Ọlọ́run Ezekiah, Ọlọ́run Eṣinṣin Adé, Ọlọ́run Mósè Orímọládé tú ọlà ṣe, Ọlọ́run Adéọlá Ọ̀nàwà Mímọ́, Ọlọ́run bàbá mi Táíwò Òjó, Ọlọ́run Gabriel Adémọ́lá Amúsàn. Mo gbàgbọ́ nínú pé yín ó yẹ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ṣe. Ẹ rí kọlu Ọlọ́run gbogbo yín pátá, àti mú ìdíni o, àti mú ti Manchester o, àti Olúṣọlá o, àti Fọlọ́runṣọ́ o, àti Lẹ́gbà o, àti Òpópónà Oyèníkẹ́ o, àti gbogbo ẹ̀yin náà comment láì dá nípa Ìbùkún. Àdàbí tó bá yẹ pé tòótọ́ ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìbùkún. Nìkan lẹ̀ ní rí kọlu Ọlọ́run. Ìbùkún is okay, please. This is too much. Ọlọ́run á kọlù yín ni, Ọlọ́run á kọlù yín. Ìbùkún, please. It's okay. Ọ̀yà alájẹjẹ kí n sọ̀rọ̀ because this is getting much. I know, it's okay, please. Getting much. I know, please. Jẹ́ káwọn èèyàn dá sí oṣù tó má sọ̀rọ̀ kankan mọ́, please. Thank you, please. It's okay, just calm down.